Africa Content TV. Every ibi tó ti bí ẹbí kálẹ̀ ló kọ́ ẹ̀ sì fún gbójúlé rẹ̀ àwọn àbúrò ẹ̀ àwọn fámìlì ẹ̀ wọ́n ròyìn ẹ̀ dáadáa torí ẹ̀yìn yá àwọn àbúrò ẹ̀ àwọn fámìlì wọ́n lè bì wọ́n lè ṣe dáadáa sẹ́mi ebi ìwé ṣe é ṣe ní ọmọ ṣe àwọn ìyíwá ẹ̀ padà ní máa ṣe kí máa ṣe ìmọ̀ ṣe. Kìí ṣe agbára kí máa ń ṣe títóbi ló ṣe dábì sí o bàbá kí máa ń ṣe ìwọ̀n ṣe kìí ṣe agbára kìí ṣe títóbi. Àgbọ̀n ló ṣe dábì sí o, bàbá. Ọlọ́run ṣe mi ò sí fún òun wọ́n fẹ́. Àṣùwọ̀n ó fẹ́ mi kọ́rẹ́nsì òun fẹ́. Ọlọ́run ṣe mi kọ́rẹ́nsì òun fẹ́. Ó fẹ́ ti gbọmọ fún báàsì òun fẹ́. Ọlọ́run tóbi bàbá àgbà ló fẹ́. Ìṣe inú ẹ̀rí. Torí dání, ṣùgbọ́n tó ó ṣe fún àná rẹ̀ lórí o. Ogun bàbá àfáàní pẹ̀lú bí agbárí. Ẹ máa kú lédè tààmù yìí. Túbọ̀ ń tóbi èèyàn wá sí o. Ìgbàgbọ́ yẹlò ní. Bàbá yìí bá kú. Bó bá lọ tóbìrì àná. Kágbàgbé àwọn ẹni kú. Ọmọ sọ̀rọ̀ bó bá lọ tóbìrì àná. Sọ̀rọ̀ kágbàgbé àwọn ẹni kú nílẹ̀.
ọ̀rẹ́ jákòó àlùyẹ mi. Sáré ló bá délé tọ́jú àtúbà ọmọ nígbà yàrá kù lọ́mọ ọmọ adájọ́ òwò ẹ̀ mọ́ ibi ojúmọ́ ti mọ́ ẹ́ mo kí á kí ẹ̀ mo sàárù.